sórí àkọ́tún ètò eléyìí tí mo pè ní Ohun Ojú Rí ní ìkànnì Gbádùn Ẹ̀mí Town TV. Ohun Ojú Rí tọ̀sẹ̀ yìí ó ṣe ní kàyéfì bó tilẹ̀ jẹ́ pé kò sí ohun tuntun lábẹ́ ọ̀run, ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ kan wà tó jẹ́ pé tí èèyàn bá gbọ́ á fi ṣe òdiwọ̀n ayé wa. Ẹ̀yin á tún kọ́ lórílẹ̀ ayé. Èèyàn ti wọ̀ pé ṣé láyé tá a wà yìí náà ni ayé yìí náà ni. Ohun Ojú Rí tọ̀sẹ̀ yìí ó dá lórí ọmọbìnrin kan tó jẹ́ pé ó wà ní abẹ́ 30 ọdún, kò tí ì pé 30 ọdún o. Ọmọ ọdún 27 ó ní obìnrin yìí, 27 years of age. Ìṣẹ̀lẹ̀ yìí kì í ṣe àròsọ, in tó ṣẹlẹ̀ gangan ni, torí pé kí ni in tí ojú tèmi gangan tó dáadáa ni. Bí ọmọ ni ó ṣe jẹ́ sí mi, bẹ́ẹ̀ ni bí ọmọ ló ṣe jẹ́ sí mi, torí pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ rẹ̀ kò sí ìrìn àjò rẹ̀ kankan tí mi ò fẹ́ mọ̀, torí pé ojú mi ló ṣe bí. Bẹ́ẹ̀ ni lẹ́yìn tó túmọ̀ sí pé ọmọ tí mo lè bí fúnra mi, torí mi ò kéré nígbà tó bí. Ó ṣẹlẹ̀ pé ní ọdún náà lọ́hùn, inú ìyá rẹ̀ ń kiri ewédú lọ ni. Àwọn tí wọ́n ń kiri ewédú tí ń kiri ẹ̀fọ́ ni ní àdúgbò kan tí mò ń gbé nígbà náà ní ìlú Ìbàdàn náà ni. Ó ṣẹlẹ̀ pé ní àárọ̀ ọjọ́ náà nìkan bí aago 10 kọjá, torí pé n ò lè lọ sílé ẹ̀kọ́ lọ́dún náà lọ́hùn, mi ò lè lọ school torí pé ó fẹ́ ṣe mí bákan díẹ̀, so mo ní láti dúró sílé. Gbogbo èèyàn ti lọlé, èmi àti ìyá àgbà tó jẹ́ ìyàwó láńlọ́ọ̀dù wa ni àjọ wà nílé. Gbogbo ilé ti dá, gbogbo àdúgbò ti dá ní school hours. Ìyá rẹ̀ ló ń kiri ewédú lọ jẹ́jẹ́ rẹ̀, ó ti gbégbá, ó sì ti heavy, ó rọra ń lọ kẹ̀kẹ̀kẹ̀. Ó lọ ilé kìíní, ó kọjá lẹ́gbẹ̀ẹ́ ilé wa, ilé kejì, ilé kẹta, ilé kẹrin, ilé karùn-ún, wọ́n kọjá ilé kẹfà tóbìnrin tó fi padà lórí padà. Ó ń ṣàrùn ojú pọ̀ bákan, àkílé ṣe ìyá rẹ̀. Ẹ sì mọ̀ pé aláboyún oríṣiríṣi sítáì ó ń bẹ lọ́wọ́ wọn, ara pọ̀ lọ́wọ́ aláboyún. Mo lábẹ́ ilé mo fi gbàdúrà fún gbogbo àwọn tó di wọ́ọ̀dì sẹ̀ sínú lágbára lọ́wọ́ Ọlọ́run. Tipẹ́tipẹ́ báyìí la ká bí, tipẹ́tipẹ́ lò rẹ̀ bí, tójú tẹ́bí báyìí tẹ́jọ́ fi bọ̀ ẹ bìrè o, ẹ rúre, ẹ sọ̀rè lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin tẹ̀sí ń wojú Ọlọ́run fún ọmọ bíbí lágbára lọ́wọ́ Ọlọ́run, ọlẹ́ ayọ̀ yóò sọnù yín. Ilé ewédú lórí padà, ó ń rújú pọ̀ bákan. Obìnrin ṣe ń bọ̀, mò ń wò báyìí pé kí ló ṣe obìnrin yìí, àbọ̀gbàgbé nǹkan lẹ́nu, torí facial expression woman yẹn lọ́jọ́ yẹn bí ẹni pé èèyàn gbàgbé nǹkan lẹ́nu, tàbí pé ara èèyàn ò gbé nǹkan mọ́. Méjèèjì ni mò ń rò lọ́kàn mi, ṣùgbọ́n mo gbà torí pé ara rẹ̀ ò gbé ìkiri mọ́ ni. Bó ṣe wọ́n ń lọ, ó fi ọwọ́ kan di ọjà mú báyìí, ó fi ọwọ́ kò kù dákèrè èdè. Iṣẹ́ ara ń bọ̀ díẹ̀díẹ̀, ní bọ̀ kẹ̀kẹ̀kẹ̀ ní ìyá elégbò tó jẹ́ ìyàwó láńlọ́ọ̀dù tiwa lórí agẹ̀rọ̀ pẹ̀lẹ́ bóò ni iṣẹ́ ní mímọ́ ní ẹ̀bá ní ọyọ́yọ́yọ́ àfihàn iléyá ìní gbẹ́sẹ̀lẹ̀. Ó ń lọ, ó ṣe déwájú ilé wa gangan, torátọ̀ kan ní ìyá elégbò ti ń bá a sọ̀rọ̀. Ó ṣe déwájú ilé wa gangan lórí mọ̀mọ́ mo lè gbé ẹsẹ̀ mọ́ mọ̀mọ́ ní ó ti yé mi. Ó fi ṣẹlẹ̀ láàrin kò yé mi dàbí alára, èmi ò mọ̀ pọ́mọ ti mú ni. Bí ilé gbogbo ọjà lórí rẹ̀ wọ́n sọ kalẹ̀, arábìnrin wọlé. Nígbà tán wọlé, wọ́n wọ pálọ̀ lánìlọ́dún lọ. Wọ́n kò ya, wọ́n padà jáde ńbẹ̀. In tí ń ṣẹlẹ̀ níjọ́ náà ò tí ì yé mi. Wọ́n ṣe jáde ńbẹ̀, èmi wà ní àárín ọ̀dẹ̀, mo wò pé kí ni ìṣẹ̀lẹ̀. Lọ́ba ni Délé, ṣé ọ̀dọ̀ rẹ wà mímọ́? Ṣé ọ̀dọ̀ rẹ wà ń pamọ́? Mo ní bẹ́ẹ̀, ó wà ń pamọ́. Ìpamọ́ tó sọ kò tún yé mi sí tó nǹkan. Wọ́n bá wọ ọ̀dọ̀ mi, wọ́n ṣe wọ iyàrá ọ̀dọ̀ mi, ẹrù tí ń bẹ yàrá mi ò pọ̀. Àbá mo ṣàrí pé mo gbọ́ gẹ̀rẹ̀rẹ̀ wọ́tò tí mo fi ń di aṣọ mi tí mo káwọn aṣọ sí, oná ń wọ́n bá débẹ̀. Àbá ni a fẹ́ gbé kinní ìbòde nípa sáré gbà lọ́wọ́ wọn. Kán àpapàdà gbò lè dá irú nǹkan bá gbé, kán mo bá gbé kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ó di inú yàrá àwọn parents mi. Kí n tó débẹ̀ mo ti bá màmá, wọ́n ti gbé fóònù tí mo fi ń sùn, wọ́n ti múyùn, wọ́n ti tẹ̀gbẹ́ rẹ̀, wọ́n ṣàpalẹ̀ mọ́, wọ́n káwọn ẹrù kọ̀ọ̀kan, wọ́n ṣe fẹ́ mọ gbìyànjú àti kó jáde. Ìbá okùn kó gbogbo ẹrù mi, mò ń kó lọ́nú pálọ̀ àwọn parents mi, mo ṣà ń kó wẹ̀. Wọ́n òkè kí ló fẹ́ ṣẹlẹ̀ bí? Nígbà tí fi gbé ẹrù tó gbẹ̀yìn fi gbé wọ pálọ̀, ìjẹ́ kí n tún wo $9 nínú yàrá ọ̀dọ̀ mi.
mo ti bá màmá wọn ti mú gbálẹ̀ wọn ti ń gbálẹ̀ èèwọ̀ sí ni agbálagbò gbúdọ̀ gbálẹ̀ lójú ọmọ ege báyà mú gbálẹ̀ ìṣùà ṣùà mo gbá gbogbo ilẹ̀ mọ́ bá lóbìnrin níṣẹ́ àmì ibi tí mo ti wá mọ tó ń ṣẹlẹ̀ wá rè bí mo ṣe wá ń wo obìnrin mo ń wo kíní kan bí omi náà ti bi tán wọn ń ṣàn wá bí ẹsẹ̀ ojú omi kò jọjẹ mo wọ́n pé ṣíṣe kóbìnrin ti fẹ́ bímọ mo ṣàgbálẹ̀ tí ń gbà tán mo ṣe gbálẹ̀ tán wọ́n sì ti wà nílé abáyé ọ̀yádélé bọ̀tà ti gbà bọ̀tà kò pẹ́ kò ju bí ìṣẹ́jú bíi 3 sí 4 lọ mo ṣẹ̀yìn gbọ́ mo lọ́lọ́run ṣe o yá mo rí tí mọ̀mọ́ ti bọ̀tà mọ̀mọ́ ti máa ní bá ń gbómi wá máa sáré lọ gbómi kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ mo gbómi fún agbómi jẹ́ wọlé o agbómi wọlé kò pẹ́ sígbà èmi náà tún rán pé lọ fa báàjì kan wá ń ju ibi tí báàjì ń wà nínú yàrá wọn kò bá bọ́ bẹ̀ mo gbé báàjì mo ra gbé wá àṣebẹ̀ náà fáwọn nǹkan ẹrù ọmọ sí aṣọ nǹkan kò ṣàjẹ́ má ṣe bí ọmọbìnrin n bò wá di ijọ́ 15 days ni mo ṣe wá gbọ́ ọ̀rọ̀ láwọn ọ̀rọ̀ kan ọmọ wa so papọ̀ ó ṣẹ̀ wá yé mi àṣẹ tí ò jẹ́ kán lo wá lọ àwọn lárìnlọ́ọ̀dù wa ẹrù ń bẹ tó pọ̀ ẹni ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ dọ̀tí bẹ́ẹ̀ sì rè ọmọ yìí Àlàrí lórúkọ tán sọ lóòótọ́ Funmilayo ní orúkọ tó fẹ́ káwọn èèyàn máa pè wọ́n ṣùgbọ́n Àlàrí ni gbogbo wa mọ̀ ọ́ sí láti kékeré torí òun nígbọ́n táwọn òbí rẹ̀ tẹ̀ mọ́lá ṣùgbọ́n nígbà tóun náà dàgbà bọ̀ tó ti ń pé bí ọmọ ọdún bíi 8 ló ti ń kọ Àlàrí fún gbogbo èèyàn pé ẹ mọ̀ pé òun lálàrí o òun iṣẹ́ Àlàrí o Funmilayo ló kọ òun nǹkan àkódà ń wò wá yá tó di pé ọ̀rọ̀ yìí ó ti tó yẹ kọ́rọ̀ ti fẹ́ di bá mi àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè ní Funmilayo ṣùgbọ́n àwa sì mọ̀ pé Àlàrí ní jẹ́ ẹ̀sìn báwọn kan wà alágídí ni àwọn èèyàn kì í gbà ní níta ìbá ní ẹ̀fẹ́ òun gan náà mọ̀ bá yín fẹ́. wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ yìí dàgbà ó bẹ̀rẹ̀ sí ní dàgbà ó lọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ṣùgbọ́n ọmọ yìí ó kù díẹ̀ tí wọ ilé ẹ̀kọ́ girama òun ni bàbá rẹ̀ ni wọ́n ṣíwọ́ iṣẹ́ lẹ́ni ọdún 66 years of age ni bàbá yìí wà tó fi ju àwàálẹ̀ ẹ rí i pé bàbá yìí pẹ́ kó tó di pé wọ́n bímọ ṣùgbọ́n àìkọ́mọ fọlọ́mọ 4 ni àbúrò tí Funmilayo Àlàrí tó ní lẹ́yìn torí pé nínú tó ní ó jẹ́ 4 ni pé wọ́n ní ìbejì kan wọ́n sì ní àwọn singles 2 jẹ́ pé àwọn 5 ni ṣùgbọ́n gbà tó kù díẹ̀ kí Funmilayo kó wọ ilé ẹ̀kọ́ girama gẹ́gẹ́ mo yẹ sọ lẹ́ẹ̀kan ó ní bàbá rẹ̀ lórí ìwà ilẹ̀ àṣà ìyá Àlàrí nìkan ní ṣe àdágbé àdáfà nígbà tí bàbá ọmọ rẹ̀ náà ti kú ó sì gbìyànjú ó rán ọmọ ìjáde ilé ẹ̀kọ́ girama àtàwọn tó kù náà pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run nínú òfin nínú ọ̀la nínú pákápáká báyìí ni ọmọ àwọn ń gbé yọrí ó ní ọ̀rọ̀ Funmilayo Àlàrí ló gbàjẹ́ torí pé kí ni kò rọrùn fún ìyá rẹ̀ ewébẹ̀ tí ìyá rẹ̀ ta àtẹwédú àtẹ̀fọ́ àtàlámọ̀ àtàrúmọ̀ bí àìṣe ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ rẹ̀ tó fi jẹ́ pé n kò ya ètò admission Funmilayo ó wọlé ó lọ sí ilé ẹ̀kọ́ gbogbo ìṣe ti ilẹ̀ Ìbàdàn tí a mọ̀ sí the Polytechnic of Ìbàdàn ó jáde ń bẹ̀ ìyá rẹ̀ ní tó bá fẹ́ lọ sí àǹfààní wà lórí rẹ̀ kò sí iyekíye tí mo ná tí mi ná torí pé láàrin ìgbà náà Ọlọ́run gbé ìrànwọ́ dìde fún ìyá Àlàrí torí pé kí ni èèyàn 2 ló dìdí sọ ní ilé ìjọsìn tán lọ fún tọ́ nípa ìgbáyégbádùn yín èmi gẹ́gẹ́ bí ẹnìkan wọn ò mọ ẹgbẹ́ ìyẹn àwọn yẹn ni o èèyàn 2 náà dìde tí wọ́n ní ilé ìjọsìn tán lọ Ọlọ́run sì ṣe wọn ara ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ n kò ṣetán UI ó tó àkókò láti lọ sìnrú ìlú tí a mọ̀ sí NYSC postẹ̀ lọ sí ìpínlẹ̀ Akwa Ibom nígbà tó ṣetán ní ìpínlẹ̀ Akwa Ibom ó padà wá sí ìlú Ìbàdàn tí ṣe ìlú abínibí rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run má jà rí ogun alágbèdá àdúrà gidi ni ó àdúrà gidi nípa aládùúà ní ogun alágbèdá o alágbèdá kì í ṣe ẹni yẹn bá dòwò pọ̀ tí ó gbówó èèyàn sá lọ tàbí tó hàn yàn lémọ̀ nìkan wà àlàyé ọ̀rọ̀ yìí yóò yé wa láìpẹ́ yìí nígbà tí Funmilayo tí ó wà ní service ǹjẹ́ mọ̀ pé owó aláwí rẹ̀ ǹjẹ́ mọ̀ pé ọmọ yìí ò ná kankan bẹ́ẹ̀ kò ná aláwí rẹ̀ o kò ná aláwí rẹ̀ 77,000 gbogbo ẹ̀ péré oṣù 10 òun ni ọmọ ìrọ̀lá ń lò lọ́la ń fi pamọ́ ó ní àsùnwọ̀n kan eléyìí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣí fún àwọn tí ń sìnrú ìlú tó máa ń san aláwí wọn sí ibẹ̀ náà lọ́mọ ìrọ̀lá ń fi sí kò yọ ẹ́pìnì nínú rẹ̀
èròǹgbà rẹ̀ ni pé òun fẹ́ gbọ̀n ìyànà lára ìyá òun fẹ́ mú ìyá òun kúrò lóko ìyá, òun ò fẹ́ kí ìyá òun kó túbọ̀ wà ní ipò tí à ń rọ̀gbọ̀kú lé èèyàn kan àbí kankan, kí ara lè bá dẹ̀ wọ́n. lérògbà pé tóun bá ti ṣe tán ní service, ó bá ti parí service òun á dẹ̀ wá business kan tí òun á máa ṣe, tóun máa establish, tí ó rà máa mówó wá wẹ́rẹ́wẹ́rẹ́, òun sì tún dáyé òun náà ní okòwò kí nǹkan kó lè bá rọrùn fún ìyá rẹ̀. ṣùgbọ́n rírò tèèyàn ṣíṣe ní tọ́lọ́run. ó kù díẹ̀ tí Funmilayo tí ó parí ìṣòro ìlú rẹ̀ tí a mọ̀ sí NYSC, ó ní ó ti ń gbọ́ nípa pé à ń ra ọjà lórí ẹ̀rọ ayélujára, pé à ń tà á, ó sì ti ń gbìyànjú rẹ̀ díẹ̀díẹ̀ bí kó máa ra oríṣiríṣi àwọn ẹ̀gbà ọrùn, yẹrí etí, nǹkan báńgùsì, handchain, gbogbo ẹ̀ mọ́nàmọ́ná báyìí ó sì ti ń ṣe tó yẹ pé ó ti ń jẹ lẹ́wọ́, ó ti ń rí ṣe ń bẹ̀ dáadáa, ó ti ń ṣèyún dáadáa. ó wá wò pé kí ló tóun ò ṣe kúkú torí bọ àwọn tó máa ń chíìpù ọjà in láti òkè òkè orílẹ̀-èdè ilẹ̀ sàró ni àbí ọ̀dọ̀ àwọn chinkwanchin àbí orílẹ̀-èdè Amẹ́ríkà nǹkan báwọn kan ṣàkó wá bì kán tà kán lè jèrè dáadáa lórí ẹ̀. ọmọ ìkọ́ nípa káràkátà orí ẹ̀rọ ayélujára ó sì yé dáadáa. wọ́n ní kẹ́tẹ́ tí ọmọ ìparí ètò ìṣòro ìlú rẹ̀ ní ìpínlẹ̀ Akwa Ibom, ó padà wá sí ilẹ̀ Ìbàdàn tí í ṣe ìlú abínibí rẹ̀, títí tó padà dé Ìbàdàn láàrin bíi ọ̀sẹ̀ bíi méjì. òun ló wá rí àǹfààní kan lórí ẹ̀rọ ayélujára pé kó bá dàbí ìbàlókọjẹ́ fún àwọn kan tó jẹ́ pé wọ́n máa ń ta ọjà àwọn online store yẹn, ẹ ti mọ̀ ó wá rí àwọn ọjà kan bẹ̀ pé phone accessories bíi casing, bíi screen guard, nǹkan oríṣiríṣi bíi pouch mọ́nàmọ́ná báyẹn tó jẹ́ phone accessories. ó wá rí ní ọ̀pọ̀ pọ̀yọ̀. fún àpẹẹrẹ ẹ já wo casing pouch iPhone tó kéré jù tó lè tó gbámúṣé dáadáa tí ìbá ṣàṣìṣe ó dàbẹ̀ ni kó bẹ̀rẹ̀ láti ẹgbẹ̀rún 4 sókè, ẹgbẹ̀rún 4, ẹgbẹ̀rún 5, 6 lọ sókè báwọn. kéèyàn wá rí ìtọ́ta ní ẹgbẹ̀rún 4, kéèyàn wá rí ní ẹgbẹ̀rún 1.5 tàbí ẹgbẹ̀rún 2 díẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan, tí a gbé èrè tábúà níye yóò jẹ lórí ẹ̀ téèyàn bá kólé. ó dẹ̀ ṣe oríṣiríṣi àyẹ̀wò tó yẹ kó ṣe, ó ti wo gbogbo ṣe findings ẹ̀, ṣe calculations, gbogbo nǹkan ti pé. ó wá wò pé iye tí kìíní jẹ́ yìí, mílíọ̀nù tó gbé mílíọ̀nù pọ̀ ni. ó pé bí ẹ sì mọ̀ pé ọjà bí èèyàn bá ṣe rówó ṣòwò sí, bẹ́ẹ̀ náà ni yóò ṣe pé èèyàn sí. bí èèyàn bá ṣe rí owó ṣòwò sí, bẹ́ẹ̀ náà ni èèyàn yóò ṣe jèrè nídìí rẹ̀ ní owó téèyàn mọ̀ dáadáa. ọmọ yìí wá wò pé owó tí ń bẹ lọ́wọ́ òun kò lè gbé ọjà tóun fẹ́ rà yìí. ó ní láti bẹ̀rẹ̀ sí ní sá kiri. kódà èmi gẹ́gẹ́ ẹnìkan mo wà lára àwọn tí ọmọ yìí sá wá bá, torí small daddy ni wọ́n pè mí. èmi ti ń sọ fúngbà náà pé mo ti dàgbà báyìí, wọ́n pè mí small daddy mọ́. small daddy tó ti pè mí láti kékeré, wọ́n pè mí small daddy mọ́. máa pè mí ní big daddy, aṣáájọ rẹ́rìn aṣàwàdà lọ́jọ́ tí mo sọ ẹ̀. ó dẹ̀ níyà big daddy nǹkan báyìí ó ní mo bá wà, mo gbìyànjú kí n ṣe bá, ṣùgbọ́n bí èlò mo lè rí aládọ̀ yìí láàrin oṣù 2 padà o. kíní kan àwọn àníyá bẹ́ẹ̀ sì rí ọmọ yìí, ó jẹ́ ọmọ tó mọ̀ ọ̀rọ̀ sọ, ó ní tẹríba, ó lọ́yàyà, ara ẹ̀ sì yọ̀ mọ́ èèyàn. ó tún wá jẹ́ ọmọ tó mọ̀ ọ̀rọ̀ sọ, ó ní àgbékalẹ̀ ọ̀rọ̀. ó wá wú mi lórí, torí mo wò pé bóyá tí ìbá ran irú ọmọ yìí lọ́wọ́, tá ní ìbá tó ràn lọ́wọ́ lọ́mọ tí mo mọ irú èèyàn tó jẹ́. kó dà ní àkókò tó wá wáyé owó pọ̀ lọ́wọ́ tèmi gan lára, ṣùgbọ́n mo ní nǹkan kankan tó jẹ́ pé tá a bá dá ọgbọ́n kan yóò sì ṣiṣẹ́ o. ó ní kí mo ní tí o ò bá mind, mo ní tó bá rí ibi tó ti lè yáwó loan, tá má béèrè collateral pé ṣé o ní nǹkan tó lè fi ṣe. mo ní dúkìá kan tó yẹ pé o lè gbé ilé ọ̀dọ́ tó lọ fi yáwó, tó má sì ti rí owó dá padà tán, tó má sì gba dúkìá rẹ̀ padà fún mi. àtijọ́ gbà bẹ́ẹ̀. ó ní kò burú ọ̀dà. ó sì tẹsẹ̀ bọ́ gbogbo bó ṣe lọ náà ló wá ń sọ fún mi. nígbà wá bá mi ní big daddy wọ́n mọ̀ sọ pé mílíọ̀nù kan làwọn mọ̀ lè rí yá mi, mo sì nílò bíi mílíọ̀nù bíi 5. àpapọ̀ làkọ̀rẹ́ tí ẹ̀ sì kọ́kọ́ ṣe yìí náà. ló tún lè gbìyànjú àwọn bomi. ó ní tẹ́tẹ́ sọ ìgangan lòun tiẹ̀ ní lọ́kàn, wọ́n kàn ní kóun gbọ́ èrò tí yín pa rẹ̀ náà ní kódà. mo ní kò burú. ó sì gba owó ìjọ tó gbowó, ó sọ fún mi. onítọ̀ ọlọ́run fi báríkà sí o. ó sì lọ káàkiri. mílíọ̀nù 5 tọmọ yìí nílò ó pé pẹ̀lú iye owó tóun gangan ní ìpamọ́
tí ì bá ṣe àṣìṣe owó tó gangan ní pamọ́ lẹ́yìn ìgbà tó ṣe oríṣiríṣi nǹkan tó nígbà tó parí ìsìnrú ìlú kò padà sílé o ó lọ gbalé ni ó gbalé ó ṣe gbogbo nǹkan ó sì ní bíi mílíọ̀nù kan náírà lẹ́yìn ìgbà tó gbalé tó ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe nínú ilé wọ̀nba ó sì ní bíi mílíọ̀nù kan náírà ó wá lọ yá owó gbogbo owó tó ṣàgbà ó rí mílíọ̀nù 5 ó rí gbà lódìdí báyìí kún mílíọ̀nù kan ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ eléyìí tó wù ní lọ́wọ́ ó dà fún ọjà eléyìí tí ó fẹ́ wọ́n dẹ̀ fi gbogbo nǹkan hàn fún tracking id gbogbo nǹkan gbogbo ẹ̀ ti lọ létò ní ìrètí pé tọ́jà bá dé tán òun ò mọ̀ ṣe kí ló wá ṣẹlẹ̀ ẹ mọ̀ wò pé bóyá kọ̀ńténà wọ mi àbí nǹkan kan lànà kọ̀ńténà wọ mi nǹkan kò sí lànà ọ̀rọ̀ ò dàrú ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé nígbà tí ọjà máa dé tó máa rí àwọn ọjà tó jí ó dà báyìí dípò kí àwọn ọjà yìí kó jẹ́ bíi ẹja fi Ghana must go ṣírò rẹ̀ dípò kó fi jẹ́ bíi Ghana must go bíi 5 ǹjẹ́ àpé Ghana must go ẹyọ kan òun ni ọjà ìgbà Ghana must go ẹyọ kan ni nígbà tí wọ́n mọ̀ ṣe tí ó tù báyìí tí ó ṣe àtúpalẹ̀ rẹ̀ èrò ọlọ́pàá mi torí tó bá ní ẹ̀ ò ṣe kò wọ̀ rárá lóòótọ́ pọ́ọ̀chì fóònù accessory fóònù ló wà bẹ́ẹ̀ ṣùgbọ́n kéékèèké bíi bèbí àwọn pọ́ọ̀chì àwọn pọ́ọ̀chì kónkóló bíi screen guard kónkóló wá jẹ́ nǹkan kéékèèké pínpín báyìí ló wà nù ẹ̀ òjòrá mú ọmọ yìí ara ẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbọ̀n ṣìgàṣìgà èmi wà níṣẹ́ ní mò ń ṣètò lọ́wọ́ ó ní mo rí ìpè rẹ̀ ní ìlégbé nígbà tí n fi ṣe tán mo wá sáré pè é nọ́mbà rẹ̀ tí mo pè ọ̀tọ̀ lẹ́ni tó gbé kọ̀ ẹni bá ní ẹ̀sà ẹ mọ̀ bọ̀ ọmọ yín ni kí ló ṣe ẹ ṣá mọ̀ bọ̀ ibi iṣẹ́ mú wọn bẹ́ẹ̀ ẹ dákun ẹ mọ̀ bọ̀ nǹkan ti fẹ́ ẹ mọ̀ bọ̀ ọ̀rọ̀ ti fẹ́ yíwọ́ o nǹkan ti fẹ́ dàrú ó ti fẹ́ para rẹ̀ tí mo gbọ́yìn báyìí sáré kò mi iṣẹ́ yáá mi ti ẹ̀ gbalẹ̀ ọ̀dọ̀ mi lọ ilé rẹ̀ mo kọ́kọ́ gbà lọ nígbà tí ń délé rẹ̀ mo ti gbérò bẹ́ẹ̀ ìyá rẹ̀ mo bá ìyá rẹ̀ lọ ìyá àlàrí rárá mà kí ni mo kí gbogbo èèyàn kí ló dé ani ọmọ rẹ̀ mọ̀ ní kí ní kí mọ̀ ní àlàrí ẹ bá ń bíwò wọn ni ó ti lajú ó ti ṣe kí ní kí ló dé mo bá tẹnu bọ̀rọ̀ èmi náà wo gbogbo nǹkan ọ̀hún lẹ̀ báyìí kí lélẹ́yìí mo dà àlàrí dákun tó lọ wọ́n ló ń parẹ́ ṣùgbọ́n tó lọ ṣùgbọ́n sórí tó bá jẹ́ pé torí ẹ̀yìn tí ń bẹ láàrin èmi àti ẹ̀ pé bóyá bó o ṣe yín tí mo dúkìá mi ti ń bẹ ní ibi tó fi lọ yáwó mo yọ̀ǹda èmi gbà mo wà láyé òun ní dúkìá ọ̀hún kí mo fẹ́ rí gbàánú kó dààmú òun mọ́mọ́ ní tó ṣe ọ́ ìgbìmọ̀ nìkan kọ́ ló ṣẹlẹ̀ sí òjò dé bá wa ní dákun kí n bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mo ń tù bẹ́ẹ̀ mo ń gbà bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn ṣáà ń bẹ̀ ẹni kíní kan tèmi kò ń bẹ̀ ó wá ṣe ibẹ̀ mo ti fura pé ó dàbẹ́ ni pé ìrònú àwọn tó jẹ lówó tó yá owó àwọn ìgbọ́n tó ti yáwó onítúnròmù ní àlàrí Olúwa Funmilayo sáwọn tó kú àmì dá ibo lọ́dọ̀ wọn ṣó ju ẹ̀bẹ̀ àyìn lọ́bọ̀ òkú àwọn àlejò lọ àjọ sùn ni àpá fún wọn àfún wọn ká ṣe pẹ̀lẹ́ ká ní sùúrù àbáṣe àjọ gbìyànjú adé bí ọ̀nà bíi 4 nínú ọ̀nà 5 tó ti rí owó gbà lóríṣiríṣi yàtọ̀ sí ti tèmi torí kì í ṣe pé bí ẹnìkan fún mílíọ̀nù kan ó gba àwọn kọ̀ọ̀kan ṣùgbọ́n àwọn kan nínú wọn làwọn yọ̀ǹda ṣùgbọ́n mo rí àwọn méjì lẹ́ni àwọn ò yọ̀ǹda o ṣùgbọ́n àwọn ò fún kò wọn lọ́rùn tó rárá òde àwọn náà ṣùgbọ́n nígbàkígbà tó ó bá ti yọ ni kó wá fún àwọn èèyàn sì ṣẹpẹrẹ wọn sórí báyìí sórí tó fẹ́ para rẹ̀ sí dàpọ̀ torí ọlọ́run mo aṣáàbẹ̀ aṣe gbogbo ẹ̀ ń bọ̀ wá díjọ́ kan bíi ojú bí abẹ́ ọ̀sẹ̀ bíi mélòó kan lọ ni wọ́n bá pè mí ẹnìkan ló pè mí nígbà tí ń gbé kọlù ó di ìyá àlàyé ẹ̀rọ ìyá rẹ̀ ọmọ mi kọ́ òun kọ́ bẹ̀rẹ̀ ọmọ mi kọ́ ọmọ rẹ ní ọlọ́mọdé ó para rẹ o ǹjẹ́ ẹran ti kí ní olómi kan báyìí tá a máa fi ń fọ ilé ìgbọ̀nsẹ̀ táwọn míì máa fi ń fọ aṣọ tó bá jáṣọ funfun tó ti fẹ́ mọ́ kéètì tí fi mọ́ ìfẹ́ dákọ ni o ká mọ́ bàbá product ní product jẹ́ wọ́n ní òun náà mà ká mọ́ Funmilayo lọ́wọ́ tó fẹ́ gbé mu gbégé ni mú n bá tó pọ̀ mi ṣe yá oṣù dọ̀dọ̀ rẹ̀ kí ìlú òde dákun ó má ṣe báyìí ẹ bá àtijọ́ sọ̀rọ̀ yá ti rìn mo ṣàtúbẹ̀ dákun torí ọ̀rọ̀ yìí jó tán bẹ̀ torí ọlọ́run láti ìgbà náà ó náà sọ pé tọ̀ kò gbúdọ̀ máa dá wà mọ́
àwọn àkókò mú kú àwọn amú lọ sí ọ̀dọ̀ àbúrò ìyá rẹ̀ kan kó lọ mọ́ gbé pẹ̀lú ẹni o tó bá nílò pé ó fẹ́ wá mú aṣọ àbọ̀ fẹ́ mú kan lára ẹrù rẹ̀ yóò wá mú ẹni náà ni ó sì wá o yóò sì wá bẹ́ẹ̀ yóò mú nǹkan tó fẹ́ mú wọn jọ padà lọ ṣọ́ọ̀bù ẹni náà jọ ń wà tó bá ti di ọ̀sán nígbò bá di àárọ̀ àwọn ṣàjọ máa ń wà ní gẹ́gẹ́ kúkúrú ni ẹni sì gbìyànjú ó gbìyànjú gidi wọ́n jọ wọlé wọ́n jọ ń jáde ni òfin òun nìkan lẹ̀ títí èmi náà mo máa lọ wò bẹ́ẹ̀ ìyẹn sọ pé bẹ́ẹ̀ jìnnà mo ṣe pé kó ṣá wà lálàáfíà ṣùgbọ́n lọ́jọ́ kan ọjọ́ burúkú èṣù ní Funmilayo ó sọ fún ẹ tí ń gbọ́dọ̀ rẹ̀ pé bọ́ọ̀lì sì ń wó òun jẹ́ o bọ́ọ̀lì sì ń wó òun jẹ́ ọ̀yàn oníṣẹ́ oúnjẹ bọ́ọ̀lì ni kódà ọmọ kan lọ́mọṣẹ́ méjì iṣẹ́ wo nìyẹn ń ṣe àwọn tó máa ń ṣe facial treatment àwọn ní tó ṣe cure manicure and àti cosmetics nǹkan tó máa ń ṣe tó máa ń kojú àṣe kan òun ní ẹni yìí ẹ sọ pé àwọn ọmọọṣẹ́ wọn máa ń pọ̀ ọmọ kan ò bá rí ọmọ kankan níbo làwọn ọmọ ìlú ọba bẹ̀rẹ̀ sí ní pé ewu wọn ìkákan ò dára kí aláàbẹ̀ kó bá dìde ó sáré wo ìsàlẹ̀ owó ta orí kankan nù kí ló ṣẹlẹ̀ pàdé ó yá gbọ́ báyìí lójú ìbò ṣe fẹ́ wọ́n sì ń ta bọ̀ọ̀lì ìsàlẹ̀ ṣọ́ọ̀bù wọn yẹn upstairs ni tọ̀ ìyẹn bá ní kódà òun ti gbọ́ òun bọ̀ tó bá sáré sọ bọ́ọ̀lẹ̀ ó fún yòó bọ́ọ̀lù lòun ó yá ẹnì kan mọ́ wa mú akẹ́ni báyìí mo ṣe fẹ́ ó gòkè padà ó bá Funmilayo ṣọ́ọ̀bù wọ́n tún jọ ń sọ̀rọ̀ lọ kankan kò gbà sígbà náà ni àwọn ọmọọṣẹ́ rẹ̀ ni wọ́n dé so ó ti gbàgbé pé òun náà ni òun rán àwọn ọmọọṣẹ́ yẹn níṣẹ́ pé kán lọ ṣe surprise fún ọ̀rẹ́ rẹ̀ kan ìtí ó ṣẹlẹ̀ tí ò fi rán àwọn ọmọ nù ó ṣàfẹ́ mọ́ ó láwọn èèyàn lórí wọn ṣàjọ ọ̀gá ilé wọn ṣe nǹkan tí mo sọ ìjọ sátidé ni ó nígbà wá díjọ́ kejì tí í ṣe ọjọ́ Sunday ní ìrọ̀lẹ́ ilé náà wà ní Funmilayo bá tún ní bọ̀ọ̀lù sì tún òun jẹ́ o inú ní bọ̀ọ̀lù tún wọ̀jà ṣé lè pé nǹkan mi wà pẹ̀lú ọ̀rọ̀ wa àti bọ̀ọ̀lù ẹgbẹ́ ó jẹ́ bọ̀ọ̀lù lá ẹgbẹ́ tó bọ̀ọ̀lù ń wò ó jẹ́ nínú ló bá yọjú láti òkè torí ilé wọn 2-story building ni ó bá yọjú láti òkè ó ní ó ti ẹ̀dá bá wọn ìyá bọ́sẹ̀ ń bẹ́ ń sàlẹ̀ ó ṣe bọ̀ọ̀lù jájọ lọ ẹ̀wọ̀n àti mi ẹ̀wọ̀ fi mílẹ̀ kí nìkan kí n fi ọ̀lẹ̀ oṣù tó fẹ́ jẹ bọ̀ọ̀lù wọ́n yẹ wá lọ ra bọ̀ọ̀lù yẹ ó lọ iye wá rí bí ṣe ń ṣe ló bá ní Funmilayo sójú ọ̀rọ̀ bọ̀ọ̀lù yìí lọ ní ó dà díẹ̀ lọ́bọ̀ ra bọ̀ọ̀lù wa láì mọ̀ pé ó dọ́gbọ́n tan àbúrò mọ̀mọ́ rẹ̀ lọ sálẹ̀ bíyùn àárín ìgbà tí yùn gun staircase gbúrúgbúrú tó bọ́lẹ̀ tó ra bọ̀ọ̀lù tó gòkè gbúrúgbúrú tó gòkè báyìí òkè tí ó dé ṣe ló bá Funmilayo lẹ̀ ọ́ tí ń pọ̀ kàkà fún ẹ mọ kíní olómi kan báyìí tá a mọ fi pa áyán fi pa ẹ̀fọn fi pa ìdun kankan ẹ ti mọ̀ tí wọ́n wà ní òkèhùn ike funfun báyìí ìfẹ́ gba product jẹ́ ni n bá dákọ̀ ẹ ti mọ̀ òun náà bá wájú Funmilayo tó ti dààmú ó ti gbé nǹkan lura ní pọ̀pọ̀ kan pé eré gbúrúrú ìyẹn ò fi gbé ta àwọn èèyàn gòkè wọ́n gbìyànjú wọ́n rọ́ọ̀ṣì Funmilayo ọ̀dọ́ hospital tí Funmilayo ti kú Funmilayo ọ̀dọ́ hospital tó fi gbà wálẹ̀ wọ́n gbìyànjú pé bóyá wọn táwọn bá tiẹ̀ dé hospital pé bóyá wọn ajẹ́ rí gangan ṣe torí wọ́n ti gbìyànjú àti rọ́pò sí lẹ́nu ṣùgbọ́n aṣọ òbọ̀wọ́ yẹ wọ́n Funmilayo ó dágbére fáyé o lórí kínà lórí pé òun jẹ àwọn èèyàn lówó ṣé rí lóòótọ́ bàbá ní àwo lọ sí ìsàkọ̀tún Funmilayo ó lè mọ̀ jẹ́ ti àwọn tó jẹ lówó nìkan lóró ó lè ní nǹkan míì tí ń ronú ọkàn rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó lè jẹ́ pé àwọn tó jẹ lówó tó sọ pé àwọn ò gbàgbé rẹ̀ ṣùgbọ́n tó bá ti tára bá ti dẹ̀ ní kó fáwọn ó tún lè jẹ́ ìyùn náà ta la fẹ́ rí bú ṣé ẹni tó jẹ̀yàn lówó la fẹ́ bú ni àbí ẹni tó jẹ lówó ẹ mọ̀ jẹ́ tẹ̀yìn tí òkú bá kú tó máa sọ pé pàápàá jùlọ ní pàtàkì jùlọ àwọn ẹlẹ́sìn mùsùlùmí tó bá ní ẹni tí ẹni wà ẹni tó bá jẹ lówó kí ẹni kó bọ́ta o tàbí kó wá rá àwọn ọmọ lóòkú
láti wá sọ kíyùn mọ́ fa adínàgbọ̀ òkú fún àti wọ àlùjánnà rẹ̀. Ẹ mọ̀ jẹ́ ntàn yìí àwọn míì ó láwọn ìyá fi rẹ̀ ẹlòmíì olóhùn gbà ẹni tó wọ́n bá jẹ lówó ẹni tí òkú ọ̀run bá jẹ lówó tó lóhùn ó gbà ẹ mọ̀ jẹ́ àbú o ẹ̀tọ́ rẹ̀ ni ẹ mọ̀ jẹ́ sọ pé bóyá ó ya òun rorò àbínú rẹ̀ lé àbí kan ẹ̀tọ́ rẹ̀ ni ó láǹfààní sí dúkìá rẹ̀ sẹ́tọ̀ rẹ̀ ẹ tó sì yááfì rẹ̀ náà kí ṣe gbogbo ẹ tó yááfì rẹ̀ náà ni ló dénú ẹ̀ ẹlòmíì fi ṣojú ayé ẹlòmíì kan pẹ̀lú kòjọ bínú kòjọ kan ni ṣùgbọ́n ní pàtàkì jùlọ amọ̀nà mi rèé n ó rí ká máa là kọjá à ń gbẹ̀mí ara ẹni òun kọ́ lọ́nà àbáyọ o kí lẹ fẹ́ para yín sí bẹ́ẹ̀ bá para yín kí lẹ fẹ́ jẹ lérè bẹ́ẹ̀ kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ lérè nù kẹ́ ẹ gbẹ̀mí ara yín kí lẹ fẹ́ rí bẹ́ẹ̀ kí lẹ fẹ́ rí bẹ́ẹ̀ ẹ dá òórùn sílẹ̀ ẹ dá wàhálà lẹ̀ fáwọn tẹ́ ẹ filẹ̀ fún ẹbí ará ọ̀rẹ́ ẹ fi wọ́n sínú ìbànújẹ́ kódà ní tó tún wà bẹ́ẹ̀ ni pé ǹjẹ́ ẹ mọ̀ pé ẹ má para rẹ̀ ẹ má kú láì tọ́jọ́ ǹjẹ́ ẹ mọ̀ pé èèyàn kan ó níye àwọn orí ó níye àwọn ẹlẹ́dàá tọ́dọ̀ ti kàdárà pé látara rẹ̀ wọ́n ò ti là tírúfẹ́ èèyàn bẹ́ẹ̀ bá wá para rẹ̀ láìpẹ́ ọjọ́ ṣé ẹ mọ̀ pé iye àwọn ẹlẹ́dàá àwọn ìṣẹ̀dá tó ti rọ̀ mọ́ tí adẹ́dàá ṣẹ̀dá tó ti tò mọ́ rú èèyàn kan tó ti tò mọ́ kádàrá rẹ̀ pé látara rẹ̀ wọ́n ti jẹ́ èèyàn tó ti para rẹ̀ kí ni kó ṣẹlẹ̀ sáwọn yìí torí ìdí èyí ẹ má jẹ́ àsopá àpàrà wa ẹ má jẹ́ ronú pé bóyá ká gbé nǹkan jẹ irọ́ bá ò bá kú ọ̀tọ̀ ọdún mẹ́rìndínlógún lè padà dọ̀rẹ́ ẹni ẹ̀dá ò bá kú ẹ̀dá ò padà jẹran tó jẹrin lọ kò sí tó ṣe wá tí ò tí ì ṣẹlẹ̀ kankan rí kí là ń là kọjá kí ni ń kojú wa kí làwọn náà ń kojú rẹ̀ kí là ń bá wọ̀yá àjà yóò padà lọ á padà jẹrí rẹ̀ bá a bá kú bá a bá wà láàyè bẹ́ẹ̀ mi bá ń bẹ ìrètí ń bẹ o. Ohun Ojú Ri tòní kò ní jù báyìí lọ o Délé Akínyọ̀dé Adébísí lórúkọ mi ǹjẹ́ ẹ̀yin ní nǹkan tí ojú yín rírí àbí nǹkan tẹ́ ẹ ti là kọjá rí ẹ fẹ́ fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ lè pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi +234 81 35 92 93 96 lẹ́ẹ̀kan sí +234 81 35 92 93 96 Délé Akínyọ̀dé Adébísí lórúkọ mi lẹ́ẹ̀kan sí ẹ lẹ́mbẹ̀ẹ́ ń wò.